àṣírí ńláńlá kan bẹ níbi irun ní àṣírí ńláńlá mẹ́mẹ́ ọlọ́dẹ àgbẹ̀ bá gbé àṣírí ńláńlá ń bẹ níbi irun tá a máa kí ni. Ànábì lórí bẹ́ẹ̀ ẹ̀yẹ bá Ànábì. Sallallahu alayhi wa sallam. Ànábì ní ń dà á dẹ́kun Ànábì ní dájúdájú ẹ̀nà kọ̀ọ̀kan yín ìdákọ́ ọba fi sọ̀dá tí tọ́ba ti bẹ̀rẹ̀ láti máa kírun ọkùnrin lọ́jẹ́ àbóbìnrin lọ́jẹ́ ìdákọ́ ọba fi sọ̀dá tí tọ́ba ti bẹ̀rẹ̀ sí ní kírun Ànábì ní fẹ́ẹ́ náà ìdájí rọ́bàáwú Ànábì ní wọ́n tọ̀ ń bọ́lọ̀ wọn bá rẹ̀ sọ̀rọ̀ nìyẹn ní àṣìṣe bẹ̀rẹ̀ rò ìdájí rọ́bàáwú bọ́ ọba ti ń kírun ẹni tí ń kírun ni ń bá ọlọ́run ọba rẹ̀ ń bá a sọ̀rọ̀ nù. Ayawa manu ya sami alwawa adiwuli bidawati wa ya kashifadui fanda wajahi fil hawaij kulliha wa anta alladhi tu'ti al-anama bila sitri fama li wakilo غير عنك هنني لعبد دليلا يا مفوض للعسير وسيلتي شبه الجبال وفوقها وأنت عليم كل ما قال في صدري وسدد يدي أرجو القبول ورحمته ونجي العباد منهم ومن فقير وباسمك يا رحمن أدعوك جهوة فلا تمنعني الخير في سر ولجهر يا سامع الأصوات يا قيم الورى وأنت المجيب كل وقت وفي عصير فإن ترد عني قد بلغت مقاصدي فإن رضاك فوق كل من اليسير فإن رضاك فوق كل من اليسير آمين Àmín. آمين lápapọ̀ gbogbo ẹ̀ka wípé a'udhu billahi minash shaitanir rajim
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى آله وأصحابه وأصحابه وسلم. وسلم. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. آية الكرسي. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض هذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم لا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يحبه حفظهما وهو العلي العظيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنيتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمين. قل هو الله قل أعوذ بجيجي. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق إذا وقب من شر النفاثات في العقد من شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. آمين. 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 Olúwa wa Ẹlẹ́dàá wa lónìí lọ́la àtúndé gẹ́gẹ́ bí iṣẹ́ wa Olúwa mọ́sá gbà ní ìbádà fún wa o. Àmín. Àlékún kí ẹ̀rẹ́ Ọlọ́run àlékún kí ẹ̀rẹ́ Ọlọ́run bá jíṣẹ́ fún ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ẹ̀dẹ́kùn ẹja parapọ̀ kálíbà nábì dáadáa. Sallallahu alayhi wa sallam. Àwọn afá wa bẹ̀rẹ̀ látòrí afá àgbà Sheikh Tajul Adabi ọlọ́mùsàbá yọdún sí wa. Àmín. Bàbá Alájí àgbà, bàbá wa Gbọ́ntàdátàdá, bàbá wa àgbà Sheikh Abdul Ghani Abdullah. Amiru Okun, bàbá wa Lágége, oníwàsí àgbà yìí àgbárí mi tó máa, bàbá wa níbàdí òrìbí ọlọ́mùsàbá tó ogun ọlápapọ̀. Bàbá ń kọ̀kátà, bàbá wa àgbà lágbàjì ọlọ́mùsàbá kí ó gbọ́ wa. Àmín. Àwọn afá àtàjà lọ wárúkọ àwọn olóòní ìbílájì bàbá Khalifatul Adabi yìí. Adamallahu wa Bàbá hayatahu. Alájí àgbà tó nínú ni, bàbá wa Gbọ́ntàdá lónìí, àwọn afá wa àgbà lágbòrò. Bàbá Ọlọ́run tánjọ́ àlùbáríkà wọn, bàbá níbàdí òrì lónìí, bàbá wa àgbà lábẹ́ mi, bàbá wa àgbà afáwọn wá sí wa àgbà lábẹ́ mi, bàbá Mọ́gàjí, àwọn afáwọn àgbà nílé wa nílé agbéni, bàbá wa lọ́sàn, mọ̀kándámọ̀ lọ́sàn, ìmáàmù wa Bímbọ́lá, gbọ́n afáwọn ọlọ́mùsàbá dúpẹ́ fún wa o. Àmín. Ẹ̀sẹ̀ àmì jàmá. Àmín. Bàbá jàmá wa ní Rawdatul Abrar láyé ọlọ́mùsàgbàlúwà gbogbo wa o. Àmín. Bàbá wa tọ́lọ̀ ń jogún ọ̀tá yìí fún bàbá wa lákàárùn-ún fún ọ̀yọ̀ǹda rẹ̀ fún wa ká máa tọ́ kéwú bẹ̀ ní gbogbo ọjọ́ àlàmísì àti ojoojúmọ́ nínú àwẹ̀ ọlọ́mùsàbà járí bàbá pẹ́. Àmín. Nínú ilé ọlọ́mùsàbà dúpẹ́ fún wa o. La ilaha illallah wala ma sha Allah la quwwata illa billah. Abdul Mu'mini. Bàbá bàbá Bíládùn bàbá wa tí wọ́n ti dé àti gbogbo àwọn bàbá wa ládùúgbò tá a máa wà láyé tá a máa wà tá a ti máa kó wọn ara wa ọlọ́mọdún yìí ládàá rẹ o. Àmín. Ọlọ́mùsàbà wà pẹ̀lú wa o. Àmín. Afáwà Sheikh Abdul Wahid ọlọ́mùsàbà dúpẹ́ fún yín. Àmín. Bàbá sanyí lẹ́sàn lórí. Àmín. Wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Ọlọ́wọ́ afọ aláàánú rẹ̀ bíbí abágbára rẹ̀ bíbí ọ́. Àfọlá bí Al-Qur'ani ti ní ìlọ rẹ̀ tó. Àbíbí Ọlọ́run jọ jàre Mainanja Alhaji Muhammadu Jami
ọlọ́mọsàbà dúpẹ́ fún yín Àmín. ọlọ́run tó sọ yín láti kú délẹ̀ yìí ọlọ́mọsàbà dá yín padà sí ipò padà láyé àlàáfíà alẹ́kùn nígbà àdúrà lẹ́kùn àná ọlọ́run bá ṣe fún yín o Allahumma àmín. ọlọ́run máa nàìjíríà náà ọlọ́mọsàbà gbòòrò rẹ̀ kọjọ́ lálùbáríkà Àmín. wọ́n gbára Al-Qur'an wájú ọlọ́run Àmín. wọ́n máa ṣá Allahu la quwwata Illa billah. bàbá wa àgbà oníwákà bàbá wa onímọ̀dù ni wọ́n dé yìí o dákùnmá fún bàbá lẹ́yìn yẹn bàbá wa àgbà onímọ̀dù Masha Allah. àwọn àti alẹ́ yìí lágbára. Àlàtọ́ salatu ma salami ẹ̀ bàbá yìí bàbá yawma saba wal khulafa wa ala yawma saba wal khulafa wa ala. Salatu ma salami. Bàbá àgbà oníwájú. Yawma saba wal khulafa wa ala. Bàbá sẹ́yìn ọ̀dá ká máa bà ló. Ẹ bá ń pariwo ọlọ́ọ̀lẹ́ kan náà. Àwọn tòlè mọ́ mí nì. Àwọn bàbá tí wọ́n là nábì náà wá dé yìí. Sallallahu alaihi wasallam. Àṣẹ ìsọ̀lá alayka Allahu ya adinami ya Mustafa ya Safwata Rahmani. Salla alayka Allahu ya adinani. Pàtàkì irun kíkí nínú Ìsìlámù. Ya Mustafa ya Safwata Rahmani. Ẹlẹ́kẹ̀jẹ́ jọ wíwẹ̀. Ya Mustafa ya Safwata Rahmani. Alhamdulillahi alladhi atani hadha al-gulama tayyibal aridani. Alhamdulillahi alladhi atani. Bàyìnà ń jẹ́ ọlọ́mọdàbà gbòòrò rẹ̀ jẹ́ olùbáríkà. Ọlọ́run gbọ́dọ̀ lẹ́yìn wa lẹ́yìn. Importance of salat. Dábàá kó ìtọ́nù gbọ́dọ̀. Tayyibal aridani. Gbogbo ọjọ́ tẹ́wà ní sẹ́ yá Rabbana bil Mustafa al-adinani. فاغفر ذنوبي ثم أصلح شأني. يا ربنا المصطفى العدناني. لا إله إلا الله. فاغفر ذنوبي ثم أصلح شأني. Gbogbo yẹn bàbá dúpẹ́ fún yín. Àmín. Ẹlẹ́kẹ̀jọ́ Yorùbá nàbì dáadáa. Sallallahu alaihi wasallam. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. Ẹlẹ́kẹ̀jọ́ ló kéwù náà dáadáa jàmá. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي واشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى. قال رب اشرح لي صدري Ọlọ́run dọ́kun bá pa ẹ̀yìn wa láéláé. ويسر لي أمري
bàbá náà jòkó yìí bàbá wọn bẹ̀rẹ̀ lọ sábẹ́ kàkàrí wa. ẹ bá ń gé wù. anárígbé kàkàrí wa. ìyá wọn rẹ̀ wá sí ilé sọ́lọ́. mẹ́gà kúńtà sí wa. wàhálà ọdí ọtí dá sólàkà yá Mùsá. ẹ̀dá kan bá ń pa ẹ̀rọ lọ́wọ́ ọba kó tóbi dáadáa jàmá. ẹ̀dá kan bá gbọ́dọ̀ ọba tóbi dáadáa kí n gbọ́. ẹ̀dá kan ẹ̀jẹ̀ sọ pé ọba tóbi dáadáa. kọ́lá bá ní jí dá. La ilaha illallah. sólàkà yá Mùsá. kọ́lá kọ́dí ọtí dá sólàkà yá Mùsá. Abdul Mu'mini. Àmìyàtú sọ̀láàtì. Pàtàkì ìrun kíkí la máa gbọ́ lálẹ́ yìí. Ọlọ́ni àfìzú ala solawati wa solati al-wusta wa qumu lillahi qanitin. Hafizu ala solawati. Ìwọ máa yá mi ìrun dọ́wọ́ rẹ̀. Wa solati al-wusta. Ọba ti ní ìrun òsì lọ́hùn. Wa qumu lillahi qanitin. Abdul Mu'mini. Bàbá ní ká ṣàlàyé nípa ọ̀nà tí irun fi gba pàtàkì. Sábà Mùsùlùmí ọ̀nà pọ̀ púpọ̀. Abẹ́ẹ̀dìmú àwọn àbá wọ́n ní as-salatu wọ́n ní irun tẹ́rí ní ìmáàdù dínì. Òun gangan lògbó tó gbé ìsìlámù dúró. Abdul Mu'mini. Gbogbo ilé tá a bá kọ́ bílíọ̀ bá ti lékòó kò ní dúró. Ọlọ́ni ọkùnrin inú yín, obìnrin inú yín, ọmọkè inú yín, àgbàlagbà inú yín, ábìlú aláṣọláwátì. Ọlọ́ni ẹ mójútó irun yín dáadáa, ẹ máa kí wọn àkókò, má fi irun ṣeré. والصلاة الوسطى. Wassalati l-wusta irun àárín gbùngbùn. Àwọn àbá wọ́n ti ké wọn ara wọn. Àwọn kan ní irun àsùbá ni, àwọn kan ní irun alásàrì ní gbogbo ìyọba jẹ́ mbẹ́. Ìwọ ọmọ ìyá mi márùn ní pàtàkì irun ní ìmáàdù dínì olùkú ẹ̀sìn Abdul Mu'mini. Àwọn àbá wọ́n ní mọ́ni àkọ́ màá gbogbo ẹni tó bá gbèrò ń dó dáadáa bó bá kí bọ́lá wọn bá ti ní á kí bàkọ́dí àkọ́ mà dínà òun ló gbẹ̀sìn dùn. Wàmánì àdàmà àwọn àmàndọ̀ yá ẹni bá ti rọrùn láre bàkọ́dí àdàmà dínà wọ́n ló ti wú ẹ̀sìn rẹ̀ pọ̀ lẹ́sìn nìyẹn. والصلاة الوسطى. Tó o bá ti nírò sí lọ́rùn lillahi qanitin. Abdul Mu'mini. Ẹ̀yin oníṣẹ́ owó wọn ni iṣẹ́ ní í ṣe lọ́wọ́. Ẹ̀yin onímọ́tò wọn ni mo wà lẹ́nu ọkọ̀ ní ń wakọ̀ lọ́wọ́ ni. Ẹ̀yin ọlọ́kadà wọn ni ọ̀kadà ń gun mọ́sìnì lọ́wọ́ ni. Àsìkò olúwa tó ọ̀wá kírun. Bàbá bàbá ẹ̀kú àti rí àná lọ́wọ́ bá wọn lágbára púpọ̀. Abdul Mu'mini. Àwọn kan máa wọná iná sàkọ́rà ọ̀gbọ́. Àwọn ọ̀kan nínú iná náà pè ní sàkọ́rà. Bàbá wa wọná tán àwọn tá ti mọ̀ wọ́n lé yẹn rẹ̀ láyé ṣàtìwáyé tá ti máa gbé yẹn rẹ̀ lágbájá wọ́n mọ̀ wá bí wọ́n pé má sàlákà kó fi sàkọ́rà kọ́ọ̀lù lámúnákù mínà lè mú sọ̀lìnà kọ́ọ̀lù lámúnákù mínà lè mú sọ̀lìnà. ما سلككم في سقر. Ẹ̀yin tẹ́ bá ti bí ẹ máa bọ̀ wá wájú. قالوا لم نكن من المصلين. Abdul Mu'mini. أجابهم Wọ́n máa الله. dúró pé má sàlákà kan bí sàkọ̀. ما سلككم في سقر. Ìwọ bàbá
ìyá tó wọn náà mùsùlùmí ni ó kọ mùsùlùmí ló ń gbé kí wọn mọ wá bí ọ pé má sàlákà kó fi sàkárà bó o lẹ ti rìn tàbí wá dèrò náà sàkárà wọn mọ wá fèsì wípé àwọn ọmọ náà wọn mọ wá sọ wípé. من المصلين Kùránì jàmá. قالوا لم نكن من المصلين. Ẹlẹ́gẹ̀ẹ́ bá gbọ́dọ̀ ọba tóbi dáadáa. الله أكبر. Ọ̀ní kọ́ọ̀lù wọ́n máa sọ pé lámúnákùn mí náà lè mú sọ̀rọ̀ yìí nà àwọn èkìrun ni ntọ́fà nìyẹn. La ilaha illallah. Àwọn ọmọ wọn ní pàtàkì. Àwọn sì lè mú omi nì. Àní ẹni bá nírun òun lọ lẹ́sìn. Bọ́ọ̀ bá ti kírun ọ̀rọ̀ eré kọ́ àṣíríyàn yìí. Bọ́ọ̀ bá ti kírun ọ̀ lẹ́sìn. Àkọ́kọ́ nìyẹn. Àwọn sì lè mú omi nì. Ẹlẹ́ẹ̀kejì tí ó jẹ́ àmà pé ìró pàtàkì púpọ̀. Àwọn àbá wọ́n ní as-salatu hiya rukinu thani min arkani ìsìlámì. Ìrun kíkí òun ni orígun ẹlẹ́ẹ̀kejì òun ló kú ẹlẹ́ẹ̀kejì tó gbé ìsìlámù dúró. Adébí àmọ́ máa ló wí bẹ́ẹ̀. Sallallahu alaihi wasallam. Adébí ni kò ní ìyàlẹ̀ ìsìlámù alákàmsìn. Àmọ́ ìsìlámù pa lórí òpó márùn-ún. Tébù tó dúró yìí, olóòpó ló fi dúró. Ìwọ màá yá mi tó lè dúró, ẹsẹ̀ ló ní ló fi dúró, bàbá ti lẹ́sẹ̀ mọ́, ò lè dúró mọ́. Ìsìlámù rẹ Mùsùlùmí ni mí, Mùsùlùmí ni mí, ó kọ Mùsùlùmí ló ń jẹ́. Ìtò gbé ìsìlámù dúró lára kó àwa nǹkan márùn-ún ni. Àkọ́kọ́ òní ṣahádẹ́tì alla ilaha illallah ìjẹ́rìí pé kò sọ́ba kankan àbọ̀lọ́wọ́ba wa anna muhammadan rasulullah ẹ̀sìn ìlú àtàlẹ́. Kó o sì gba olódodo kó dénú ọkàn rẹ pé ànábì òjijì ọlọ́wọ́ba ni ọ̀kan nìyẹn. Àwọn sì ní wọ́n ní ẹlẹ́ẹ̀kejì bó bá ti wí kálímà ṣahádà bí ẹ bá gbà sùlámù lónìí. Bàbá ti la ilaha illallah muhammadan rasulullah bàbá ti wí bẹ́ẹ̀ kété tó ti wí tán bàbá ṣe ìran àyílà lọ bá wí tán làyílà bá tó bọ̀ bá kí ọlọ́run bí ọ́. ẹlẹ́ẹ̀kejì òun ni ìkọ́mù sọ́láàtì kọ́ bá kírun òun lọ́kàn ẹni jàmbá ìrun kíkí òun ni rúkìnnù thani min arkani ìsìlámì ìrun kíkí lórí gun ẹlẹ́ẹ̀kejì nínú àwọn pillars tó gbé ìsìlámù dúró láìka ìjọba. Bọ̀bá dákẹ́ ọjà ń bá ara rẹ ní. Wọ́n sọ láti ó sì tọ́. Ọ̀dà bọ̀bá máa ké máa jẹnu. Wà kó lílá ìgbà nìjì. Àwọn tó lè mú mílì. Ẹ̀sìn bá yóò bá nábì dáadáa jàmbá. À ń wí látàárọ̀ pé ẹni tí ò nírun bàbá wa kọ̀ lọ́run. Bọ̀bá ti kírun ọ̀lẹ́sìn. Kódà níjọ́ àlìkìyámà bàbá gbé báyìí kalẹ̀ pé ẹ̀rọ kálukú wá sísè rosẹ̀ yín ìran lákọ̀ọ́kọ́ béèrè lọ́wọ́ rẹ. Kò lè máa bí irun ti tó lọ́dọ̀ ọlọ́wọ́n bá. Ànábì ní awwalu ma yuhasabu alayhi abudu yawmal qiyamati as-salatu. Bàbá pẹ̀lú kalẹ̀ tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbé yẹn sí ọ̀yà ẹ̀yẹ báyìí yẹ̀ wò ẹ̀yẹ ẹsẹ̀ rẹ̀ wò. Kí ni wọ́n kọ́ yẹ̀ wò as-salatu. Ìrun làkọ́kọ́ ìrun làkọ́kọ́ ẹ̀ńtà kọ́kọ́ túwò nínú iṣẹ́ rẹ̀. Ànábì wọn ní fàáyín sọ́làát. Àgbẹ̀dá tẹ̀ bá yóò bá ànábì dáadáa. Ẹ̀yìn sọ́làát bí irun rẹ̀ bá ti dá tọ́ bá ti kírun pé ó kí bọ́lá wọn bá ti ní á kí. Ànábì ní sọ̀láhà sáírù àmàlìyí gbogbo iṣẹ́ tó ṣe tó kù kọ́dà. Àwọn tó lè mú wí ọ̀gbọ́n tí mo wí sọlá àṣà ìwà àmàlì yìí ẹni tí irun rẹ̀ bá ti gbé ẹni bá kí bọ́lá wọn bá ti ní á kí ibi ó bá kù sí ọlọ́wọ́ sì bọ́ tún ṣe. Àwọn akọ́lá rí bẹ́ẹ̀ Ànábì ló rí bẹ́ẹ̀ wọ́n sàmà kí o. Ànábì ni wàá yẹ fọ́sà dá bí irun bá ti wá bàjẹ́ bàbá túrun rẹ̀ wò bí ọba ti pé ọ̀karùn kún. Gbogbo ìgbà ló ń ṣe ìkóṣù tiẹ̀ parí bọ̀rọ̀. Nínú náà ni. Ìwọ máa yá mi
ọjà ló ń tà ọlọ́ntajà ni kọjọ ọmọrún bàbàrà ò ní jèrè gbẹ̀yìn náà ni ìgbẹ́ kọ́ ọmọ mi náà ni ọmọ mọ́lọ́mú lọ́yà rẹ ní ọjọ́ ọmọrún pàtàkì àti jẹun ọmọ náà ó ṣòro fún ọ. wọ́n yẹ kọ́sà dá bí irun bá ti bàjẹ́ àdébìí ni fàṣádà sáà irun ramali yìí gbogbo sẹ́tọ̀ ọba ṣe bó ti lè wọ́pọ̀ tó gbogbo ẹ̀ náà bàjẹ́ nìyẹn. ọmọ ayá mi má gbọ́ ṣeré gbogbo ní. sọlá tí ó sì tọ́. ẹ máa ń ké Kùránì. wàkúnú lílá ìmọ̀rìntì. àwọn sì ní mọ́ mi nì. tabari importance of salat. irun kíkí pàtàkì àmìyàtò sọláàtì. bọ́ọ̀ bá ma pàtàkì ẹ̀ tẹ́lẹ̀ sàrà tó bá ṣe àwẹ̀ tó bá gbà zakatọ̀ yọ kọ́dà àwọn èèyàn máa ń bẹ ní àjì báyìí bí yẹn bá lọ àjì tó bá dé bí ọba wa kírun kò ní dáadáa. Allahu akbar. àjì bàjẹ́ nìyẹn ọgbà rẹ̀ tán ọ̀wá màrún bàbàrà ládàá lọ níbi àwẹ̀ ọyọ zakata ọ̀họ́ kírun òní ládàá báwo. àwọn sì ní mọ́ mímì ọjà kó lọ lè mọ̀ pé ìró pàtàkì ní ọ̀bá wa mọ̀ ó yẹ kó mọ̀ látara wípé nígbà tí àwẹ̀ dé ọlọmọ bá Jìbìrìlù sáà nábì ni. Sallallahu alaihi wasallam. ẹ dàgbà yàrá yorùbá nábì dáadáa. Sallallahu alaihi wasallam. ó ní wọ́n Jìbìrìlù bá ń fún ní àyà kan máa gbàwẹ̀ ọ̀ràn ṣẹ́wá ni ọ̀rọ̀ àjì yá ọ̀ràn ṣẹ́wá Jìbìrìlù bá sọ fún pé ká máa ṣe àjì zakade ọ̀ràn ṣẹ́wá ni pé ká máa yọ zaka o ìgbà tó wá kan ọ̀rọ̀ ọ̀run ọlọ́ni ìrún tóbi lọ́wọ́ ní ọlọ́wọ́ bá gángan ọwọ́ pé ànábì pé ìwọ gángan fúnra rẹ ní ọwọ́ ọwọ́ gba ìrún lọ́wọ́ mi. àwọn tòlè fún mi ní ànábì wá lọ àwọn àbá kan bẹ tẹ́lẹ̀ wọ́n ti gbálẹ̀ èrì wọ́n ti gbálẹ̀ tẹ́tàkó al-Mi'raj wọ́n ti wà báyìí o a sì mọ̀ wọ́n wallahi a mọ̀ wọ́n kò sí nínú òṣùlùkù dáwà kí yẹn máa dákọ èèyàn lójú gbangba báyìí ẹ yà bá bẹ́ẹ̀ bá fi síbẹ̀ ẹ̀yẹ jáwọ́ bá kí wọ́n bá náwó fún yín tó máa ń kó lè yín lọ́wọ́ pé kẹ́ ẹ máa wí tí ò sínú ẹ̀sìn ẹ̀rẹ́ tí ọjọ́ tó kù ẹ̀yà tọ́lọ́mù. La ilaha illallah. àwọn ènìyàn mọ́ mẹ́rin al-Isra wal-Mi'raj àwọn akẹ́ni kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ní Islam. mo ní yé Suratu Najmi wan-najmi idha hawa ma dalla sahibukum wa ma gawa wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha allamahu shadidul quwa ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى وكان قاب قوسين أو أدنى وكان قاب قوسين أو أدنى ọdún ń bọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ inshallah al-Isra wal-Mi'raj àfa àti bàbá ń takò ẹbí ní wan-najmi tá a ké yìí débi tá a ké déni kó tu fún wa. abatẹlẹ mọ mẹrin ẹni táwọn iye ọ̀dà kéwù mà tẹ́lẹ̀ náà ọmọ akéwù wàláì ọmọ akéwù àwa náà ọmọ akéwù o àmẹ́ni tí ń wí tẹ́lẹ̀ náà ti ń wí owó làbá tó ní kọ gbọ́ tó tún wí ní jama ó sì sọ ó tún sọ pé ajá jíjẹ ẹnu Ìsìlámù kìí ṣe wọ̀ ó wì ó ní ajá jíjẹ ó ní ẹ̀yin àbá jákèjádò ayé ẹ bá wa mú bi tí Ọlọ́run ti ní a máa jà ajá wa nù Kùránì níbi bá wa bá wa bí ó kọ àmà ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. àwọn tẹ̀lé mọ́ mẹ́lẹ̀ èrò pàtàkì púpọ̀ èrò pàtàkì débi wípé Ọlọ́run wá ní kí ànábì ó wá gba ìrun fúnra rẹ̀ kọ́ wá gba ìrun fún ara rẹ̀
Ànábì wa lọ sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ pọ̀ mbẹ́ ó ní sọ́mà àkọ́kọ́ ó ní tó bá mbẹ́ sọ́mà ẹlẹ́kẹ̀jì sọ́mà ẹlẹ́kẹta sọ́mà ẹlẹ́kẹrin ẹlẹ́karùn ẹlẹ́kẹfà ẹlẹ́keje Ànábì wa rí ọlọ́wọ́ bá rí. sallallahu alayhi wa sallam. Ànábì rí ọlọ́wọ́ bá rí ẹ bá wọlé. ọlọ́ni ìwọ Muhammad ní tí mo torí ẹ̀ pè ọ́ ẹ dákun ẹ̀ lẹ́jọ́ mbẹ́ wọn fọlọ́ bẹ́ẹ̀ ní tí mo torí ẹ̀ pè ọ́ pé kọ́ ọ wá sí òun ni pé mo wá fún ọ ní ẹ̀rùn tọ́ ma kí àti àwọn àlùmọ̀ rẹ ni tí mo torí ẹ̀ pè ọ́. La ilaha illallah. àwọn sì ni mo mẹ́rin ní tí mo torí ẹ̀ pè ẹ́ òun ni kó wá gba ẹ̀rùn gbogbo ẹ̀ ń tẹ àròjọ ẹ̀ ń fi ọlọ́run o. àbíwú alásọ̀làwátì. ẹ bẹ̀rẹ̀ ọlọ́run o. wà sọ̀láàtì ọ̀sítọ́. La ilaha illallah. wà kú mọ́ lillahi qaniti. àwọn sì ni mo mẹ́rin ọlọ́run ni kó wá gba ẹ̀rùn ni ọlọ́run wá fún ní ẹ̀rùn wákàtí 50 mélòó lẹ́gbẹ̀ẹ́ 50. àádọ́ta ẹ̀dẹ̀ bàbá tẹ wáyìn lálẹ́ yìí sínú. Masha Allah. bàbá wa ọdún máa di ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín láéláé. Àmín. mo wà lọ́dọ̀ bàbá láàárọ̀ àná Tó. láàárọ̀ àná mo wà lọ́dọ̀ bàbá láàárọ̀ àná bàbá ni àyè wá sí rẹ̀ wọn náà bí n bá wá gbogbo àti ẹ̀bá ń sè náwó ni máa wá tí wọn fi máa dùn dáyìn lára yá ìwà wá lálẹ́ ọ̀la náà mo nàbọ̀ ní bàbá gbogbo jẹ́mọ̀ sí ni sí. Allahu akbar. a ti jẹ́ bíu ẹ gbé wa bàbá òsì mẹ́díù o lè má jó ni o tí ó jáde pé àwọn nìkan lẹ́ẹ̀máa rí tí gbogbo ẹ̀ wà á rí bẹ́ẹ̀ tí ó jáde pé máa Nàìjíríà ló sponsor rẹ̀ pẹ̀lú òkú ọlọ́run bàbá ni gbogbo ayé ní jàmbá ní bàbá yìí gbogbo òlu ayé ni wọ́n ti ń ma bàbá báyìí bàbá yẹn nígbà òkun láéláé. Àmín. àwọn tèlé mọ́ mímí. Agbára. Ànábì lọ́wọ́ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ fún ní irun 50 àádọ́ta àbí ẹ̀kọ́ ni. Masha Allah. Àyílà ọ̀yọ̀kan alázàrì ọ̀yọ̀kan maglubi ọ̀yọ̀kan ìṣáì ọ̀yọ̀kan àsùbà ọ̀yọ̀kan bọ́lọ̀ ti yé kalẹ̀ nu wọ́n wá lé lọ́yọ̀kọ̀ kan wá pé àádọ́ta. Ànábì wa ń bọ̀ inú rẹ̀ wá ń dùn ẹ̀ sì yóò bá Ànábì. Sallallahu alayhi wa sallam. ẹ wá ní kíní wí. Na'am. ọ ní fúri ìdọ́tí aláìyá kọ̀mùsúnà sọ̀látàn àròtí pàbọ̀rún. fúri ìdọ́tí aláìyá kọ̀mùsúnà sọ̀látàn. wọ́n ti ṣe lọ́ọ̀rọ̀ yẹn fún mi àtẹni tó bá gbà fún mi ká máa kírun àádọ́ta léde lójúmọ́ àádọ́ta ní máa ń bọ̀. ọ̀pọ̀ àdé ànábì Musa ni yá Muhammadu kí lọ́lọ́wọ́ bá rẹ fún ẹ ó ní fúri ìdọ́tí aláìyá kọ̀mùsúnà sọ̀látàn. àádọ́ta àrùn lónìí máa kí jẹ́ máa kó lọ Musa ni fàyínà ummataka látùtíkúnà aláìkọ́ mọ́tì bẹ́ẹ̀ni tiẹ̀ bá pé àwọn àdúmọ̀ rẹ̀ ni wọ́n pé wọ́n lélẹ̀ mi Ànábì wa padà ọlọ́wọ́ bá yọ mẹ́wàá kú mo tó dọ̀dọ̀ Musa ó ní ọlọ́run ti bá mi kú ó ti yọ mẹ́wàá kú òkú bọ́ọ̀tì Musa ni ummataka fàyínà ummataka látùtíkúnà aláìkọ́ mọ́tì àwọn àjọ rẹ̀ ara wọn gbé ẹ̀mí wọn ò lè gbé Ànábì tó padà ọlọ́run tó di mẹ́wàá kú ìwà ń padà ọwọ́ tó kú mẹ́wàá Musa tó ní ọ padà náà níbà wọn ò lè kí ọ padà Ànábì ní wọn padà ojú tí wọ́n ń tì ara ń tì ìyẹn máa ń ní tìjú ni ara wa ti Ànábì ọtún wa dọdọ Ọlọ́run ó ní wọn lọ́wọ́ bá mi dákun tó sì gbà ní omi Ọlọ́run wa dí márùn kù Ọlọ́run wa dí márùn kù nínú ẹ̀ ọkùnrin mélòó jàmá la ilaha illallah. Hafizu ala salawati. ẹ bá ń ké Kùránì jàmá. Wa salati al-wusta. ọlọ́dàkùn má dùn wá ládàá yẹn Wa lẹ́yìn. qumu lillahi qanitin. àwọn ènìyàn mọ́ mẹ́rin ọkùnrin márùn Ànábì wa ní fúri ìdọ́tí aláìyá kàmùsùnà sọlátàn ọlọ́wọ́ bá mi ó ṣe ìran àádọ́ta lọ́rọ̀ àyàn lémi lérí kì í máa kí àtẹnitọ́ bá gbà fún mi
ìwà ń lọ ìwà ń bọ̀ hatta ja'ala khamsan ọlọ́wọ́ fẹ́ràn mi ọ̀fẹ́ràn ẹ̀jọ́ mi ja'ala khamsan ọwọ́ sùn gẹ̀rẹ́gẹ̀rẹ́ láti 50 ọwọ́ sẹ́kù márùn. Allahu akbar. ọwọ́ sẹ́kù márùn. ọlọ́wọ́ Musa ó tún wá dé padà sọ́dọ̀ Musa wá ní ya Muhammad sì yóò bá débi jàmbá. Sallallahu alaihi wasallam. ìrìnjì ila rabbika padà sọ́dọ̀ ọlọ́wọ́ ọba rẹ̀ faqullahu kò sì sọ fún pé bàdí nínú ummataka látòtí kúnà aláyèkọ́ ọmọ tí a sọ fún pé márùn tó kù yìí náà àwọn àlùmọ̀ lò nílé kíkà. ìgbé kọ́ sànù rẹ. anabi wọ́n fún Musa lẹ́sìn. Sallallahu alaihi wasallam. yorùbá anabi. Sallallahu alaihi wasallam. anabi ni ìwọ Musa ọ̀gá mi lọ jẹ́ mo sì gbọ́ lọ́gàá tòótọ́. àmọ́ márùn tí mo gbà wáyé tó kù yìí náà ìgbà tí ń bọ̀ lọ́nà ọlọ́wọ́n bá fi nǹkan kan lé márùn náà. àwọn obìnrin wọ́n mẹ́ni ọlọ́wọ́n bá fi ọ̀rọ̀ kan ó fi lé márùn tó kù ọlọ́ni èmi ọlọ́wọ́n bá òjìzílẹ̀ hasanata aṣira ọlọ́ni 50 àrùnlá fún ẹni bá kí àṣùbà àfọ̀nládà kó ti kí ìran wákàtí mẹ́wàá. Allah. bàbá káyìlá àfọ̀nládà kó ti kí wákàtí mẹ́wàá. alazari àfọ̀nládà kó kí wákàtí mẹ́wàá. magrubi àfọ̀nládà kó kí wákàtí mẹ́wàá. ìṣáì àfọ̀nládà kó kí wákàtí mẹ́wàá. tó túmọ̀ wípé gbogbo ẹni tó bá kí lákòókò rẹ̀ bọ́lá wọn bá ti ní á kí dédé ládàá tí ń gbé bọ̀ ní ọgbà. Hafizu ala salati. ọlọ́run sí ọ̀rọ̀ ọmọ àti ọmọ akínú dé. Salati ilẹ̀ òsítọ́. ọlọ́run sí ọ̀rọ̀ ọmọ wa. Wàkúmọ̀ lillahi qanitin. ọ̀dẹ̀ mọ́ mi nì. mo ti wí rí afọ́jú bàbá afọ́jú òun lọ́lọ́ lè bá anabi wa Muhammad. Sallallahu alaihi wasallam. tọ́ba ní ali àhámà abájọ́lẹ̀ mọ́ mi nì. ali àhámà ìjà pè bẹ́ẹ̀ ní ali àhámà òun lẹni tó ti rí nàá rí tẹ́lẹ̀ tí ò wá rí nàá. ẹni tó fọ́ lójú láti ọ̀run wá pé wọ́n bì í mọ̀ bẹ́ẹ̀ àdọ̀rírù làwọn àbá ń pè yín o. àdọ̀rírù ẹni tí ò rí nàá rí rárá amánilágbájá o àmọ́ ni ọfọ́ lójú ó ti rí nàá rí tẹ́lẹ̀. àwọn tòun mọ́ bẹ́ẹ̀ ni wọ́n ní akúlẹ̀ ká ọfọ́ lójú yẹ̀sìnkú bóódà dáàrí ila rasulillahi yorùbá nẹ́bí jama. yàrá láti rí fún wa wọ́n bá dákọ̀ ànẹ́bí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bàbá dákẹ́ níjọ́ kìyàmà wọ́n máa fún mọ́tò ọ̀nkọ́ yẹn. ẹ bá yorùbá nẹ́bí dáadáa. ẹ kẹ́kọ̀ọ́ rání. la ilaha illallah. kò sí tó tòrò. àti àdúrà yìí kò sí àmọ̀gàdà ẹ̀dọ́ àmọ̀gàdàmù. anábìrì Muhammadu anábìrì gbogbo nǹkan mọ́ jùlọ anáwọ̀ kankan jù mí nà lọ. ẹgbẹ́ anábì o. ó ní gbogbo nǹkan mọ́ jùlọ àmọ́ àwọn kankan ń bẹ tó ju èmi Muhammad lọ. àṣà ọba wọn ní kiri anábìrì ọbẹ̀ láti rí irun. ìrún jù mí lọ bí ìbá kírun ọlọ́wọ́ ọba ó bí mi. ìwọ àbá ilé ọ̀lẹ́ ń ṣe tẹ̀sùgbà tó ń fà ló ń mú láyà rẹ ní àbírun àkókò. ẹ̀yà àbíra wa. irun jàmá ọ̀tún máa pàtàkì. mo sọ fún wa ní ìyá yẹn rí. mo ní gbogbo alúwà tí yóò bá ti wọ̀ tí yóò bá ti mú má kírun jàmá àìníra lọ́lọ́ ni wọ́n. Wallahi tallahi àwọn àgbàlagbà wọn ní ẹkùrọ́ lójú ẹni tí ó jà yín láàárọ̀ àná tí mo wà lọ bàbá náà jòkó yìí bàbá wa náà ní láàárọ̀ àná tí mo wà lọ́dọ̀ wọn
bàbá wa mọ̀ mi làbárì wọ́n ní wọ́n máa mi mú ní náà bàbá ní a bí n bá ti ṣàdúrà lóru tán èmi kì í sùn mọ́ mo ní bàbá àbí bẹ́ẹ̀ kọ́ ni bàbá tí bẹ́ẹ̀ kọ́ lẹ́wí ẹ̀gbọ́ bàbá dì ní èsùn mọ́ mo ní bàbá kí ló dé bàbá ní tó fà ní pé mo fẹ́ jẹ́ ń fà ní jàmá bàbá kí o tẹ wá kọ́ mi ẹ bá ń pariwo ọlọ́wọ́ bá dáadáa ẹ bí ọlọ́wọ́ bá yìí tóbi dáadáa jàmá. ẹ bá ń ké Kùránì. wà sọ́lá tí ilé ó sì tọ́. àwọn ọmọdé wọn jòkó yìí. wà kú mọ́ ìlà ìgbà ní ti. àwọn sì ni mo bẹ̀rẹ̀. ẹ bá máa balẹ̀ ká gbọ́. afọ́jú náà wọ́n wà lọ́lẹ̀ bá nàbí Muhammad. ìyàsùkú bó dáadáa rí i. wọ́n ti wà nàbí ilé méjì náà sí mọ́sálásí. ẹgbẹ́ o ilé òun ó jìnnà púpọ̀ sí mọ́sálásí. ọlẹ́ni tí màá mú wá mọ́sálásí ọlọ́run tó gbà lọ́wọ́ òun tọ́jú ọmọ òun ọmọ ti kú. wà nábì tí mo wá tọ́ lọ́wọ́ rẹ òun ni pé fún mi níyọ̀ǹda kí n máa kírun tèmi nílé. ẹ̀rí kọjá máa ìyọ̀ǹda mo wá gbà láti máa kírun tèmi nílé. wà nábì sọ yọ̀ǹda bẹ́ẹ̀ anabi amama wa fún lẹ́sìn. yorùbá anabi amama. anabi ni wọ́n bàbá abọ́jú ìbéèrè mi ni pé atẹ̀símáwò ní dáa. ṣé náà bá pè wọn ládùúgbò yín ọ máa ń gbọ́ ó lóun máa ń gbọ́ o. kọ́lá náà atẹ̀símáwò ní dáa tábà ní hayya ala salati hayya ala falahi ọ máa gbọ́ àbí ègbọ́ ó lóun máa gbọ́. abọ́jú lórí bẹ́ẹ̀ ó lóun máa gbọ́. anabi wa fún lẹ́sìn ẹ bá yorùbá anabi. aláwálé yasala. anabi ní àwọn tó ní mú omi ni. anabi ní ajib dáhùn tọ́ba ti pè é ajib dáhùn pèpè làdáni tó pè ọkọ̀ wálé. anabi ní báyìí ní ó ní torí pé èmi Muhammadu láàjídù lákàrúkú sọ̀tàn ó ní ìrànà tí mo lè fún ọ. tẹ́bi wá sọ pé kò fìrún lẹ̀ lópin ìgbà tó ti gbọ́ kí wọ́n pèrún láì lọ mọ́sálásí. kódà bí wọ́n gbé ọ náà ni ọba àkóso kòtò tí o ti gbọ́ náà dandan ni kò dé mọ́sálásí. hafizu ala salawati. bàbá yẹn ní sì ṣe lẹ́lẹ́. wa salati lè ó sì tọ́. ẹ bá ń gé òjà máa. àkómọ́ lillahi pàtàkì irun kíkí là ń gbọ́ yìí o ti gbọ́ lẹ́ẹ̀kan gbogbo sẹ́ẹ̀rì tá a bá ṣe gbogbo yìí tá a wá yìí ìrun lọ́lọ́run kọ́kọ́ yẹ̀wò nínú iṣẹ́ wa lẹ́yìn irun ní ọ̀hán kan ọ̀tọ́ bá tó kàn. bọ́bá ti yẹnu wò tán bọ́bá ọkírun déédéé àmọ́ èyí ṣe sàárà ọlọ́run ni ẹ pààyàn rẹ. ọkírun déédéé àmọ́ àwẹ̀rẹ̀ abujẹ́ ń jẹ́kun ní ọlọ́run ni mo fò ó àmọ́ má jáwé rẹ̀ wọ́n dábì jẹ̀jọ́ kù ẹlòmíràn wa ni wọ́n ti ní ìrun wọ́n láwẹ̀ wọ́n ní ìrun bẹ́ẹ̀ bá ti kírun déédéé gbogbo àwẹ̀ náà bá ọmọ wa yóò mi mu tọba màmá tọba yóò mi mu ìwà àtọ́lọ́wọ́n ọba ẹ pàdé ńjọ́ kan la ilaha illallah. ẹlẹ́gẹ̀ẹ́gẹ́ kò rẹ́rìn. wọ́n sọ́lá tí ilé ó sì tọ́. ọkùnmọ́ ìlà ìgbà nìdí. àwọn sì ni wọ́n bí ní. àgẹ́kùnlá. àwọn àbá wọ́n ní kọ́ ọ̀tọ́ síbẹ̀ wọ́n ní as-salatu ẹ̀rọ tẹ̀rí ni àbọ̀gbọ́ takfirun lidhunubi. baba as-salatu takfirun lidhunubi ìran kíkí tẹ̀rí ni a máa pa ẹ̀ṣẹ̀ rẹ́. bí yẹn bá jẹ́ lẹ́sẹ̀ tọ́ba máa kírun àkókò dáadáa ọkàn dọ́dọ̀ ọlọ́run ò ní bẹ̀sẹ̀ rẹ bẹ̀. àwọn sì ni wọ́n mẹ́rin ẹ̀rọ lọ́wọ́ bá kí wọ́n bá
anabi Muhammadu. Sallallahu alayhi wa sallam. Ọwọ́ adélé wọn ni anabi ti wà mọ́sálásí. Ẹni tàwí ẹlẹ́sẹ̀ ni. Ọ̀dọ̀ anabi láti wá túbá wọn ní sẹ́ mẹ́lẹ́ wọn ni àwọn ti jáde. Ilé anabi ni mọ́sálásí rẹ̀. Kò jìnnà síra wọn. Òun náà wá lọ mọ́sálásí. Ọba pé wọ́n ti gbé wọn dúró. Òun náà bá gbàgbé. Ọba sàdùwàlà. Ọjọ́ ìran wọn jọ kírun. Wọ́n kírun tán èyí tó kù tó jẹ tí ọba rákà kan àbí rákà méjì ọ̀sán padà. Ọ̀sán tán lọ́ba lọ́ọ́ kúnlẹ̀ síwájú ànábì. Sallallahu alayhi wa sallam. Bí àbá lọ́sọ̀ nínú kó yóò bá ànábì dáadáa. Sallallahu alayhi wa sallam. Ọ̀sẹ̀ mú mi nì. Ọ̀sán gbèsè rúdá èyí tí ọba ọ̀sán tán ọwọ́ kúnlẹ̀ ó ní ìwọ́n ti ọlọ́wọ́ ọba mọ́dé. Ẹ̀ṣẹ̀ yìí pọ̀. Kódà ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ mo ti lòdì sí òfin ọlọ́wọ́ ọba mo ti ní ìyàtọ̀ yẹ kí n jẹ. Ànábì wulẹ̀ wá pè lọ́wọ́ rẹ̀ pé ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀. Ànábì ní àjọ kírun náà àbá àjọ kírun. Ó ní àmọ́ ọgbà ìrìn mo sì jọyìn àjọ kírun ni. Ànábì ní bàbá rí bẹ́ẹ̀ máa lọ ìrun tó kí ó ti pa ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ rẹ́. Ìwọ tó ọmọ yìí o, iṣẹ́ tí mo máa ń ṣe lọ ń gbọ́ yìí o. Wọ́n sọ́lá tí ìrìn sí tọ́. Àbújá ń jẹ́ kù tó o bá ṣe, mọ̀nàbí kí tó o bá ṣe. Òfófó tó o bá ṣe, jàǹbá tó o bá ṣe fọ́kàn rẹ, fọ́mọ rẹ, fàyà rẹ. Bọ́ bá ti kírun àkókò, Ọlọ́run sì parẹ́. Wà kú mọ́ lè láyé kọ́ọ̀nẹ́tì. Àbí mọ́mìnì, àyà kẹ́mbẹ́bí tó tún wúdù. Àbọ̀gbọ́, ọlọ́ni máa kí ni sọ̀láàtà. Tọ̀rọ̀fọ́ ináàrì, wàtúlẹ̀ fẹ́ mílẹ̀ lẹ́lì. Iná ni àsàlàtì, yóò ní ibùdó sẹ́yà. Wà kí ni sọ̀láàtà. Ọlọ́ni ẹ máa kí wọn àkókò. Tọ̀rọ̀fọ́ ináàrì. Àbí mọ́mìnì, tó bá ní tọ̀rọ̀fọ́ ináàrì. Iná àfa ń pè bẹ́ẹ̀, òun ni àárọ̀ tọwọ́ rọ̀ ní. Ọlọ́ni ìran àdúgbà ẹ máa kí lásìkò rẹ̀. Àyílà ẹ kí lásìkò rẹ̀. Alázàrì ẹ kí lásìkò rẹ̀. Wọ́n tún lè gbọ́ mílẹ̀ lẹ́yìn. Bí Mẹ́gúrúbí àti ìyá yìí bá dé, ọlọ́ni ẹ má fi ráre. Iná lè hasanati. Arábìnrin mọ́bìnrin, àyà Zanati níbi àyà tó kéyìí. Àlìmọ̀rọ́dù bí a asọ̀látù. Ọlọ́ni iná lè Zanati. Dájúdájú ìran àṣùbà tọba kí, àyílà tọba kí, àlázàrì tọba kí, mágírìbì tọba kí, ìṣáyì tọba kí. Yorùbá sẹ́yìn àti. Ọlọ́ni yorùbá sẹ́yìn àti ní bá. Yorùbá sẹ́yìn àti. Ọlọ́ni yorùbá sẹ́yìn àti ìran tọba kí. Ọlọ́wọ́n sì fi pa gbogbo àṣìṣe tọba ṣe ó fi parẹ́. Lálíkà dìkìrọ̀ lè dáàgìrì. Àgàmọ́lùdí wọ́n lè gbé Zálíkà díkìrọ̀ lè dáàgìrì. Lálíkà dìkìrọ̀ lè dáàgìrì. Ẹ̀rọ Adéwúrà. Lálíkà dìkìrọ̀ lè dáàgìrì. Ẹlọ́kẹ́ máa ń pọ̀ lọ́wọ́ bọ́lá rajà máa di náà. Ọdún Zálíkà èyí tá a wí fún yìí díkìrọ̀ ìrántí ni ọmọ jẹ́ lè dáàkìrì náà fẹ́ni bá létí àti gbọ́rọ̀. Ní kéwúkéwú àfà. Zálíkà Èyí tó gbọ́ tá a wí lálẹ́ yìí. dìkìrọ̀ lè dáàgìrì. Ọlọ́ni gbogbo èèyàn kọ́ ni mò ń bá wí, ẹni ó bá nílò akáyì ní ń bá wí. Zálíkà dìkìrọ̀ lè dáàgìrì. Bọ̀bá ń lo ọ̀rẹ́ báńkà sára sọ̀rọ̀ ọba kó tóbi jẹ̀ máa kí n kọ́ dáadáa. Dákun báńkà sára sọ̀rọ̀ ọba tóbi jẹ̀ máa. Allahu Akbar. Báńkà sọ̀rọ̀ ọba tóbi kí n gbọ́. Zálíkà dìkìrọ̀ lè dáàgìrì. Ní fojú sunkún ọmọ yẹn láyé. Zálíkà
ذكرى للذاكرين. Al-Kamaluddin أكرمكم الله. ọlọ́run ọba ló ń bẹ̀ bí a bẹni bá ti mọ̀ràn ní pàtàkì bá a ti ròyìn fúnra wa pé ìwọ̀n pàtàkì yìí ọ̀dọ̀dọ̀ lọ́wọ́ ọba gbogbo bí ọ̀rọ̀ rẹ bá kù sí yóò sì bọ́ tún sí. الله. Al-Kamaluddin anabi náà wí bẹ́ẹ̀ yorùbá anabi Jamal anabi ní as-salawatu al-khamsu bàbá ẹ̀rọ wákàtí márùn tẹ́rí ni anabi ní kafaratun kafara as-salawatu al-khamsu ẹ̀rọ wákàtí márùn kafara a máa pa ẹ̀ṣẹ̀ rẹ̀ الله. ọgbọ́ نعم. ìrẹsà ẹsẹ bàbá ìrẹsà ni a máa pa ẹ̀ṣẹ̀ rẹ̀ alẹ́bìnrin wàlíjú máa tù ìlàlíjú máa tì jimá kan sí jimá míì ẹni bá lọ jimá ti jẹ́ẹ́jẹ́ tó tún wá lọ tọ́lá ọ̀rọ̀ ní gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ láàrin jimá kan sí jimá kan tó bá lọ àti parí. الله. ó ní mélòó jàmá. ذلك Ọlọ́nìkọ̀ tásílẹ̀ wá Ramadanu ìlà Ramadana ọgbọ́n mo ti ké نعم. wá Ramadanu ìlà Ramadana àwẹ̀ Ramadana kan sí àwẹ̀ Ramadana mi ẹni bá gbà pàtí ní àgbà ọlọ́ni mukaffiratun لما بينه lima baynahunna yóò sì pa gbogbo àwọn tá a bá ṣe láyé dá níbẹ̀ ẹ ìdá májútù ní bá ti lè kà báyìí bọ́ọ̀ bá ti ṣe lọ́hùn bọ́ọ̀ bá ti ṣe bọ́ ẹgbẹ́ báyìí bọ́ọ̀ bá ti ṣe bọ́ báyìí pẹ́sẹ̀ pé kẹ̀kẹ́ lọ́ba ṣe ìrìn ọ̀kan sí ìrìn ọ̀kan ọlọ́run bá ti parẹ́ àwẹ̀ ẹ̀ka sáwẹ̀ ẹ̀ka ọlọ́run ti parẹ́ jimá ẹ̀ka sí jimá míì ọlọ́run bá ti pàdé ṣe rẹ́rẹ́ dhalika ذكرى للذاكرين ذلك لا إله إلا الله ذكرى للذاكرين. ذلك ذكرى للذاكرين. Al-Kamaluddin أكرمكم الله. mo wí fúnra lẹ́ẹ̀kan pé gbogbo ìjọsìn tá a bá sìn tọ́ọ̀bù wa máa wá rí jama kí kò dáa. الله. Mo wí bẹ́ẹ̀ àwọn akọ́lá wí bẹ́ẹ̀ anábì ló wí bẹ́ẹ̀ yorùbá anábì dáadáa. صلى الله عليه وسلم. Ìtìkáfù tá a máa ń ṣe inú àwẹ̀ ni nínú májẹ̀mú rẹ̀ òun ni kó jẹ́ mọ́sálásí jímọ̀ àbí kó jẹ́ mọ́sálásí náà ti máa ń kírun jàmá. نعم. àwa béèrè pé kí ló fà tá a fi lè ṣe ìtìkáfù mọ́sálásí láti. نعم. ẹ̀yin àbá kí ló dé tá a lè ṣe ìtìkáfù ní mọ́sálásí ilé wa wọ́n là lè ṣe mẹ́. wọ́n ní torí ìkẹ́kọ̀ọ́ kọ́ torí ká lè máa rí irun jàmá kí lákòókò rẹ̀ lọ́fà. الله. ìtìkáfù nù o. نعم. anábìlẹ̀ ní bá màámà tọ́ba wa fi irun jímà mẹ́ta lẹ̀ ọ̀wá lọ mọ́sáàsì jímà ọ̀wá lọ jímà lẹ́ẹ̀mẹ́ta lera wọn anábì ni o ti bọ́ pọ́pọ́ sí èsì mùsùlùmí mọ́. الله. dáì àbá yóò kéwù. ذلك ذكرى للذاكرين. ẹjọ́ Kùránì. ذلك ذكرى للذاكرين. akùnrin kan bẹ́ẹ̀ wọ́n pẹ̀lú Sùlẹ́mánà ọgbọ́n tí mo pè é نعم. bọ́nù àbíyẹ̀hù àbọ̀gbọ́ àtìmátà ìkọ́lẹ̀ Sùlẹ́mánà bọ́nù àbíyẹ̀ àtìmátà الله. ó kọ rẹ̀ lọ́gbọ́n ni. àtìkọ́jú Umaru bọ́nù àtọ́bì tí ń ṣèjọba lọ́wọ́ kọjá kàlífà arákùnrin yìí ń bẹ wọ́n jọ ń sáyé ni. agbóhùn Sùlẹ́mánà yìí ìmọ̀ àwọn ọmọdé wọn ti ń gbogbo gbà ọwọ́ di àzùgbà àjọ kan Umaru bá ti kírun tán yọ máa kí gbogbo àwọn sàhábà àwọn jàmáà yọ máa sàhábà lẹ́kùn o gbogbo lẹ́kùn tí ò sí yọnu ìmáàmù gidi bí tí wọ́n ṣe nù. نعم. àwọn ọmọ ẹgbẹ́ rẹ ẹni ọba rí dandan ni kọ́ ọbẹ̀ wọn wò pé sí òsì tàbí lágbájá o
kí ló ṣẹlẹ̀ tá àríyìn o àríyìn náà sàlátù àríyìn máa ń rí Umaru wa ṣàkíyèsí lọ́jọ́ kan ṣoṣo pé Suleiman àtàwí ìkọ́ mọ́tàlásí ọlọ́dọ̀ ya rẹ̀ ọlọ́dẹ̀ wà kíké ìyá Suleiman náà tí ò sí àrọ́ ọmọ yín mọ́tàlásí làárọ̀ ìyá rẹ̀ wá fún lẹ́sìn abẹ́ka máàlù dínì ìyá rẹ̀ sọ pé ìnáwó bá tà yusọ̀lì ìyá ni ntọ́fà ni pé ọ̀yìn nẹ́fìlà lóru òní ni Suleiman ọ̀yìn nẹ́fìlà lóru òní lọ́fà kìyàmù lẹ́lì ní ń ṣe lọ́fà Umaru múnà tọ́bi náà ni o ọ̀yìn nẹ́fìlà tà fàgálà bátìwù àbọ̀gbọ́ fàgálà bátìwù fàgálà bátìwù àyẹ̀náwù ó ní bó ti yẹn nẹ́fìlà tẹ́ bẹ́ẹ̀ lójú bẹ́ẹ̀ lọ́ bá sùn lọ ọ̀run bá gbé ló bá sùn lọ kọ̀ màgbà tán kírun di ọjọ́ wà nìyẹn kọ̀ rẹ́ Umaru wá fún lẹ́sìn ẹ̀rí tó ẹgẹ́ wí. Radiyallahu ta'ala anhu. ẹ̀yin bẹ̀ dára kí n gbọ́dọ̀ máa. Radiyallahu ta'ala anhu. Umaru ní nítòsí yìí ọ̀dà ẹ̀mí Umaru làání àṣeyáda sọláàtà ṣubúì Umaru ní kí n lọ lé kí irun àṣùbà jama'atan kí n bá jama kí n rí kíkẹ́ irun àṣùbà rí jẹ́ mọ́mọ́ bá o. ó ní àábù ilayya mi ní àná àkú màlẹ́lá ọ̀pẹ mi lọ́rùn jí kí n yàrá mi lòrù lọ. láàánì àbọ̀gbọ́ ó ní Umaru láàánì àṣeyáda sọláàtà ṣubú jama'atan kí n bá irun jama kí n rí kí ní irun àṣùbà kí n kí ní jama. àábù ilayya ó ní mo nífẹ̀ẹ́ sí jù. Zikira dúkì kí wò lọ. lizakirina. La ilaha illallah. Zalika zikira lizakirina. Àdúrà Ànábì Muhammadu. Sallallahu alayhi wa sallam. Pàtàkì irun kíkí là ń gbọ́ yìí. Ọ̀gbọ́ irun kíkí ó pàtàkì púpọ̀. Àwọn sì ní bọ́ọ̀mẹ́rin ọlọ́dúnjú ìwà ní Kùránì ọlọ́ní gbogbo òrùn tá a máa kí ni bí yẹn bá jọ́rọ́ tí ẹ̀mí ọmọ kírun ọmọ rẹ ti ń fagbó àfàjù ẹ̀mí ọmọ kírun ìyàwó rẹ ti ń parọ́ ẹ̀mí ọmọ kírun ọkọ rẹ ti ń ṣàgbèrè ẹ̀mí ọmọ kírun ọ̀kẹ́ ọlọ́wọ́ bá wọ́n mìíràn. Ọlọ́niwà nábì ojúlù máa ń rí ẹ̀yẹ ká mi ní ìkìtà. Ọlọ́niwà nábì máa kà fún wa máa ń rí ẹ̀yẹ ká mi ní ìkìtà mi. Iṣẹ́ tá a fi hàn ọ́ bá jíṣẹ́ mi fún wa. Ọlọ́niwà nábì wá kí ni sọ̀láàtà kọ́ máa wá kírun anábìlẹ̀ lọ́wọ́ bá wí ni sì bá anábì jama. ọdún máa kí ni sọ̀láàtà anábì máa kírun ọgọ́gọ́ anábì máa ń sọ fún àwọn náà pé ká máa kírun àwọn àbá bàbá wọlé tà dá àwọn ọmọdé àdá wọn pé bàbá máa da lásà gbogbo ilẹ̀ máa ń gbọ́ bàbá ní ìní tọ̀ ìní tara mi ìní tọ́ bá tí mo bí èmi náà ń fẹ́ yín náà o ìní tọ̀ ìní tara mi ìní tọ́ bọ́ ọba ti nínú ọlọ́run wọ́n kí ni sọ̀láàtà ọlọ́ni ìyá wa márùn ní pàtàkì ẹ̀yin bàbá márùn ní pàtàkì máa kírun àkókò ìnà sọ̀láàtà ọlọ́ni bí ọba yọ tẹ́lẹ̀ ọlọ́ni irun tẹ́ rí ni tẹ̀lé ha ánìlì bá yà àwọ̀ ìmọ̀ ọlọ́ni tẹ́lẹ̀ ha ánìlì bá ṣá ìwálé mọ̀ ń kárì ìrun a máa kọ ìwà bàjẹ́ ìrun gba ìwà bàjẹ́ lọ́wọ́ oníwà bàjẹ́ ní bá ń kírun. ẹni tí mo ti ẹ̀sà ni wọ́n máa kírun ìrun gbà lọ́wọ́ rẹ̀ ẹni tí ń jẹ́rẹ̀ ẹni wọ́n máa kírun ìrun gbà lọ́wọ́ rẹ̀ onídìínà ẹni wọ́n máa kírun yóò dúró pù ẹ̀ kíákíákíá. wala dhikrullahi akbaru. àyẹ̀kẹ́ Kùránì. wallahu ya'lamu ma tasna'un. àwọn tìrì mọ́ mi ni
wà lọ́lẹ̀ mọ̀ bẹ́ẹ̀ àṣírí ńláńlá kan bẹ níbi irun ìyẹn àṣírí ńláńlá mẹ́mẹ́ ọlọ́dẹ àgbẹ̀ bá gbẹ́ àṣírí ńláńlá ń bẹ níbi irun tá a máa kí ni. alábìrin lórí bẹ́ẹ̀ ẹ̀ bá anábì. sallallahu alayhi wa sallam. alábìrin ní àádẹ́kùn anábìrin dájúdájú ẹ̀nà kọ̀ọ̀kan yín ìdákọ́ bàbí sọ̀lá ti tọ́ba ti bẹ̀rẹ̀ láti máa kírun ọkùnrin lọ́jẹ́ àbóbìnrin lọ́jẹ́ ìdákọ́ bàbí sọ̀lá ti tọ́ba ti bẹ̀rẹ̀ sí ní kírun anábìrin fẹ́ẹ́ náwó ìdájírọ́ báwú anábìrin ló tọ̀ ń bọ́lọ̀ wọn bá rẹ̀ sọ̀rọ̀ nìyẹn kí àṣìṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ lọ. la ilaha illallah. ìdájírọ́ báwú bọ́ọ̀bá ti ń kírun ẹni tí ń kírun ni ń bá ọlọ́run ọba rẹ̀ ń bá a sọ̀rọ̀ nù la ilaha illallah. ya tarika li salatihi. inna salata la tashtaki. inna salata la tashtaki. وتكون في أوقاتها الله يلعن تاركي. وتكون في أوقاتها الله يلعن تاركي. عبد المؤمن يا تارك لصلاتي. يا تارك لصلاتي. Bọ́lá jẹ́ àgbà tí máa kéwù ní ọjà ké. Inna salata la tashtaki. Yá dárí ká àlìzọ̀ láti. Ya tarika li salati. Ó ní wọ́n yá yàrá yìí. Inna salata la tashtaki. Wọ́n ta kúrò rí àwòkọ́ tí a. Allahu yali'anu tariki. وتكل في أوقاتها Ẹgbẹ́ òjò bẹ́ẹ̀. الله يلعن تاركي. Àbí mọ́mìnì. Àdébìnrin iná àdàkọ́ ẹnì kọ̀ọ̀kan yín ìdákọ́mẹ̀ fi salati gbọ̀gbà ti bẹ̀rẹ̀ sí ní kírun fàyín náà wíwù náà jírọ̀ gbà wù ọgbọ́dọ̀ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni àmọ́fẹ́ kọlu ọlọ́run. Ọlọ́mọ sábà ń yọdún sáfà mi ní Kaduna. Àmín. Ẹ bá ti ámì nà dáadáa. Àmín. Àlẹ́ ayé mu àmánà. Ó kí wọ́n tẹ́lọ̀ dà wọn àfa òdì náà wọn. Fọ́tò wọn ni. Fọ́tò àfa mi ní Kaduna ni. Masha Allah. Mo jẹ́ lẹ́nu ọmọ wa. Ọlọ́mọ ni máa bọ̀ ọ́ lọ ni. Mo wá bọ́ sọ́wọ́ àfa mi àgbà. Mo lánàá ṣe ìfọ́lọ́ sọ. Ana wallahu hayatuhu. Bàbá tẹ̀lé yìí. Wọ́n wá tọrọ mi lórí àlífà tàná ni. Bàbá tó bí àbá fọlọ́ sọ. Masha Allah. Wọ́n wá tọrọ mi lọ́wọ́ wọn láti Kaduna. Àwọn tẹ̀lé mọ́ mẹ́rin. Na'am. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀, ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀. Wọ́n sì tó dùn. Bàbá wa délé àgòrò. Bàbá àgòrò wa ní àlífà ni wọ́n rán mọ́ wa láti ilẹ̀ alájà àgbà. Bàbá alágòrò wa ní ọjà àti gbọ́ ti ilẹ̀ alájà àgbà nù. Bọ́ọ̀mà yìí ti fìsí bẹ̀ wọn, ó tún fìsí ló ń tàdá náà. Masha Allah. Ẹ lọ́dún àfọ́gbà onítàdá bí bàbá bá yọ̀ǹda bí wọ́n bá ti yọ̀ǹda kọ̀lọ́ nìyẹn. Àbá mi dẹ́rì Sheikh Abdulgani Abdullah Amirokun lọ́nà ya ọlọ́mọ sábà yọ̀ǹda sí wọn. Àmín. Wọ́n lọ ló ń tàdá àwọn ètò àti dídà lájà gbà o. Wọ́n ní awá yìí náà wá tọrọ. Bàbá ń tàdá àwọn ní mọ yọ̀ǹda tọwọ́ tẹsẹ̀. Bàbá ń tàdá sí ní ìgbà púpọ̀. Masha Allah. Báńkì bàbá yìí. Ya tarika li salati. Àbọ̀ abilẹ̀ àwọn ẹ̀bùn wọn sọ pé ẹni bá fẹ́ kọlu ọlọ́run ọba àwọn ẹ̀bùn wọn wí bẹ́ẹ̀ nígbà tí ìjà ní sí fún wọn. Inna salata la tashtaki. Àbọ̀ abilẹ̀ níjọ́ náà wà sí alẹ́ ìjọ́ náà ọlágbára púpọ̀ ní Kaduna Fákì road ní Kaduna tó dùn wàdá èrò pọ̀ tìbà níwà sí àfa wa yàtọ̀ ìwádìí wa bẹ́ẹ̀ ni yàrá ti ń gbé wọn débẹ̀. Àbẹ̀lẹ̀ mọ́mẹ́lì àbájá ẹni bá fẹ́ pin ọlọ́wọ́n ọba fẹ́ dá yìí nọ́mbà ọlọ́wọ́n ọba mo bá fẹ́ dá yìí nọ́mbà rẹ̀ ǹjẹ́ ọmọ nọ́mbà ọlọ́wọ́n tó tẹ̀ sí ní fóònù rẹ̀ ó sì pè é yóò sì wọlé yóò sì gbé. Àbẹ̀lẹ̀ mọ́mẹ́lì nọ́mbà ọlọ́wọ́n ọba tó dá yìí rẹ̀ sí fóònù rẹ̀ báyìí wàlọ́ọ̀yì àfàìpé làfàìwọlé yá dárí ká àlìsọ̀ láti. Ya tarika li salati. Àbájá mo pè wọ́n
tó ń fi irun láre. Inna salata la tajidagi. Inna salata la tajidagi. Inna salata la tajidagi. èrò ń pariwo ètò pé Wa taqulu fi awqatiha. Allahu ya'lamu tari. ọ̀la ìbáríkà. Amina. àwọn tẹ̀lé mọ́ mi ni. ẹnu sọ pé wàtá kúlò bí yàwó kọ́ ti rá gbogbo àsìkò tí inú bá ti tó bọ̀ bá ti kírun ìwọ́n máa sọ pé Allahu ya'lamu tari kí ọlọ́run bá ń sẹ́bi bá ń gbóre jìnnà sí gbogbo ẹni tí ò kí ni. Allah. àwọn tẹ̀lé mọ́ mi ni. àbá mi ní Kaduna nọ́mbà ọlọ́run ọba bàbá fẹ́ dá ìrẹ̀ bàbá fẹ́ dá ìnẹ́bọ̀ ọlọ́run tí ń wí. àwọn tẹ̀lé mọ́ mi ni. Ànábì ní inna ahadakum idha qama fi salatihi yunaji rabbahu. ẹnì kọ̀ọ̀kan yìí bó bá ti bẹ̀rẹ̀ ẹ̀rùn rẹ yunaji rabbahu ọlọ́run ló ti ọ̀ ń bọ́lọ̀ rẹ sọ̀rọ̀ wọ́n tó bá ti kí ìwọ̀n ajẹ́pọ̀ bọ́lọ̀ fún un. àwọn tẹ̀lé mọ́ mi ni hadithul qudusi òun ló wá tó àdìsí dáná bí wí. Sallallahu alayhi wa ẹ sallam. yorùbá anabi jama. Sallallahu alayhi wa sallam. àtìlẹ́ mọ́mìnì ọlọ́run sọ fún anabi nínú hadithul qudusi ọlọ́ni kọ̀sámùtù sọ̀láàtà ọlọ́ni kọ̀sámùtù sọ̀láàtà bẹ̀yìní wà bẹ́ẹ̀ni àbùdí ní sífẹ́yìní ọlọ́ni irun tó kíni àyídà alázàrì magrubi ìṣáyì ọlọ́ni mo pín àtàzùbà mo pín bẹ̀yìní wà bẹ́ẹ̀ni àbùdí ní sífẹ́yìní èmi ọlọ́run ọba àtẹrù mi lájọ máa ṣí ẹ̀rẹ̀ ṣí ẹ̀rẹ̀ ajá mi tàgbà máa ṣí ẹ̀ àwọn ọmọ mi lọ wọ. èrò tó bá kí ọlọ́run ọba ní èmi àti ẹ lájọ máa ṣí ẹ̀rẹ̀ ọba ní ìwọ lájọ máa ṣí ẹ̀ ọ̀rọ̀ ní ìdá kọ́ lálẹ́ abudu bẹ́ẹ̀ni bá kírun tó bá sọ pé alihamudulilayi rabbil alamina ìwọ sọ pé ọpẹ́ fọlọ́mù ọba tó dá gbogbo àgbálá ayé tí wọ́n ti wí jẹ náà ọlọ́run náà wàá dọ̀ lóhùn yóò wá ní hamadani abudi bọ́ọ̀ bá ti kírun wọ́n pè é nù yóò sì dọ̀ lóhùn wọ́n lọ bí alihamudulilayi rabbil alamina ìtí wọ́n wí nù ọlọ́run wá ní hamadani abudi gbogbo ayé ẹ̀yẹ màláíkà ẹ bá ń gbọ́ ẹrú mi dúpẹ́ fún mi. wọ́n yìí dá kọ́ọ̀dà ara àmàni rọ̀hìmì ọba bá kí ó débẹ̀ ọba àjọ kí ayé ọba àṣà kí ayé àti ọ̀run tó bá wí bẹ́ẹ̀. yẹkulu lọ́wọ́ azza wàjálà ọlọ́wọ́ bá wọ́n fún ọ lẹ́sìn kí ló wí abá àmọ́mí ni kí ló wí ìdí kéwì ní tọ́jú mẹ́ta ló ti rẹ̀. àfìnà aláyà àbùdí ọlọ́ni ẹrú mi yìn mí ó ní mélòó jama ẹ̀ ń sọ̀rọ̀ abẹ́ sọ̀rọ̀ bàbá ní kí ló kàn wọ́n bẹ́ẹ̀ ni. Maliki yawmiddin. bàbá ní maliki yawmiddin ọgbọ́n maliki yawmiddin aw maliki yawmiddin aw malaka yawmiddin yawmiddin. àwọn sọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ ni bàbá kéwú débẹ̀ ọlọ́ni ọlọ́wọ́ wà fún ọ lẹ́sìn yóò ní ma jáda ní àbùdí ẹrù mi gbẹdẹ tó mi. àwọn tẹlẹ mọ mi ni bó ti ma wá wí nu báni ìyáàkà náà àbúdù wáyé ìyáàkà náà sìtà yìí nù tí wọ́n ti wí jẹ ọlọ́wọ́n ni èyí tó wí abọ́ gbọ́ ọlọ́ni àádá bẹ́ẹ̀ ní ìwà bẹ́ẹ̀ ní àbùdí èyí dẹ́rù mi wí èmi àti ẹ̀ lájọ ní. ayé àkọ́kọ́ ó dúpẹ́ èmi ló dúpẹ́ fún ẹlẹ́ẹ̀kejì tèmi lóyìn ẹlẹ́ẹ̀kẹta èmi ló pé tóbi ẹlẹ́ẹ̀kẹrin ìyáàkà ìyọlọ́wọ́ bá nàbúdù láàmásìn wọ́n ìyáàkà náà sàyínù ọ̀dọ̀ rẹ̀ láàmà wá ìrànlọ́wọ́ wá ẹ̀jẹ̀ tí gbogbo wa ń gbẹ̀lú ẹ wá jáde ara tí gbogbo àwọn àná lọ́dọọlọ́. ìyáàkà ẹ̀jẹ̀ àdàmọ́ ní ìyáàkà wọn náà àti ìbájá bẹ́ẹ̀ ni òkúrọ̀ ìyáàkà náà àbúdù wọ́n ìyáàkà náà sàyínù baba mabati ade bi yaka o ti mabati ya. Allahu Akbar. àwọn tó ní mọ́ mẹ́rin ọlọ́tí ló fẹ́ ká máa lọlé. Masha Allah. baba abade bi yaka ọlọ́ni hadha bayni wa bayna abudi eléyìí tó wí èmi àtẹ́wùrù mi lájọ ní
ẹ wá gbọ́dọ̀ lọ́wọ́ mi ọlọ́ni wàlí àbùdí máa ń sàálà gbogbo ntẹ́rù mi bá tọrọ sí kìí lọ. Allah. ẹ gbọ́ wàlí àbùdí máa ń sàálà gbogbo ntọ́ bá tọrọ níbi ìyá gánà àbúgbò ìyá gánà sàáyìn ìdí kìí lọ la ilaha illallah. Ya tarika li salati. ẹ bá ń kẹ́wù jẹ bẹ́ẹ̀. Inna salata la tashidaki. ọ̀sẹ̀ mọ́ mi ẹ̀rú ti ń kírun ìnáyé ọ̀gbàrú ọlọ́run bá sọ̀rọ̀ ni. nọ́mbà ọlọ́run ọba fẹ́ gbọ́ ọ̀sẹ̀ mọ́ mi ni nọ́mbà ọlọ́run ọba fẹ́ gbọ́ ṣé kí n pè é jẹ máa. Masha Allah. 2 4 4 3 4. Ya tarika li salati. ẹ bá gbọ́ ọlọ́run ọba yẹ bẹ́ẹ̀. Inna salata la tashidaki. ọ̀sẹ̀ mọ́ mi ni bọ́ ìdárọ̀ la wọ́n tẹ́ tù sí. lẹ́ẹ̀dọ́jú ẹ̀ tẹ́tù lásùbà tẹ́tù síbẹ̀. bàbá dàyí náà tó tẹ fọ́ bàbá dàyázárì ọ̀tẹ̀ fọ́ magrubi ọ̀tẹ̀ tírì ìṣáì ọ̀tẹ̀ fọ́. Wàtàkùlù fi báyọ̀ ọ̀jà bẹ́ẹ̀. àti àwọn. bá a gbé wọn bá tóbi dáadáa. Allahu yali àná tariki. arábìnrin mọ́ mi ni ẹ bọ́lá wọn ti jẹ́rìí. Masha Allah. ẹ gbé máìkì fún bàbá nísìn farabalẹ̀ o bàbá a lọ nílẹ̀ ìpẹ́ yìí ọ̀rọ̀ wa kà wá sí tó bá ṣe ní tiwa sí tá a ṣe yìí Ó ṣe déédéé wọn. nípa ọ̀rọ̀ ọ̀run tá a ṣe yìí wọ́n fẹ́ kẹ́ ẹ bá ń wí kíyàn mọ́ ògbó Masha Allah. Àmọ́ mo mọ̀ pé wákàtí wà sílẹ̀ fi ń ṣe pẹ̀lú ògbó ọlọ́run. ẹ̀yin yàrá ẹ fara mọ́ abẹ́ fara mọ́ Ẹja ṣàdúrà. ẹ kakọ́ sàdúrà ọ̀dà ẹja jámínà á sàdúrà bàbá yìí gbọ́ kí àkọ́kọ́ bí tiwọn bàbá ò ní pẹ́ rárá nítorí fẹ́ wí náà nù àbí kọjọ́ ti lọ bàbá mẹ́mà kọjọ́ ti lọ bàbá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا كأنك أوتيت سؤلك يا موسى. gẹ́gẹ́ bí n tí àlùfáà wa Muallimu wa Abdul Gafari ẹ̀rọ ọlọ́run ọba kí n máa ṣàmójúkú fún yẹn ń bilẹ̀ yìí. tọ́ba wọn gbé Abdul Gafari ẹ̀rọ ọlọ́run ọba kí n máa ṣàmójúkú fún yẹn ń bilẹ̀ ìdí rẹ̀. etí wọn wí ń pa àrùn bẹ́ẹ̀ni bá ń dá wá ká ń wá pé ẹjẹ́ àṣẹ̀ṣẹ̀ ká máa ṣẹ̀ṣẹ̀ bàbá délé torí pé ayé lọ́jà ọ̀run nílé ẹjẹ́ àṣẹ̀ṣẹ̀ ká máa ṣẹ̀ṣẹ̀ ńgbà tá a bá délé nítorí ká máa ṣẹ̀ṣẹ̀ yẹyẹ ajé amúra ṣẹ̀ṣẹ̀ o pé èèyàn ò ṣẹ̀ṣẹ̀ yóò ṣẹ̀ṣẹ̀ ńgbà tá a bá délé. níjọ́ tí kedere ọ̀dẹ̀kùn tí gbàngbọ́ bẹ̀ wò níjọ́ tí ìyá ò ní rojú ọmọ tọmọ ò ní rojú ìyá tọkọ ò ní rojú aya táyé ò ní rojú ọkọ níjọ tèmi tómi lẹrù mádì ikú. ẹni ọba ránṣẹ́ ọlọ́run gbọ́dọ̀ lẹ́rù ẹ̀ fúyẹ́ ẹni tí ò wá ránṣẹ́ ọlọ́run iná ẹ̀rẹ́ni tó bá kí wákàtí márààrún ẹ̀mí gbé ẹjẹ́ àṣẹ̀ṣẹ̀ ká máa ṣẹ̀ṣẹ̀ bàbá délé ẹjẹ́ àṣẹ̀ṣẹ̀ ká máa ṣẹ̀ṣẹ̀ ńgbà tá a bá délé nítorí ká máa ṣẹ̀ṣẹ̀ yẹyẹ ajé amúra ṣẹ̀ṣẹ̀ o torí pé èèyàn ṣẹ̀ṣẹ̀ yọ ṣẹ̀ṣẹ̀ ńgbà tá a bá délé. ẹni ọba ló ń ṣe ọlọ́run ẹrù rẹ̀ fúyẹ́ ẹni ọba ló pàgọ́ ó ṣe ọlọ́run ẹrù rẹ̀ fúyẹ́ wákàtí márààrún tọ́ba ti ṣe déédéé yóò wá fún ọ láníyàn tó dáa àníyàn tó dáa là á fi ṣiṣẹ́ eré àníyàn tí ọ̀dà là á fi ṣiṣẹ́ ẹrú àlèmọ́mìnì yìí ibùdó ayé yìí mọ́ yìí ibùdó náwùsàwù.
àti ilé mọ́ lólùgbàgbọ́ òdodo àyàfi kó jẹ́ sí pé ní ntọ́ nfẹ́fẹ́ mi ara rẹ náà ló ń fẹ́ fọmọdà kejì. wákàtí márùn-ún ẹ̀jẹ̀ ó ṣe déédéé ẹni tí bá ti ń kí wákàtí márùn-ún yóò láníyàn rẹ̀ tí bá ti ń kí pẹ̀lú jàmá ìwọ tó ojú obìnrin bọ̀ bá kí mọ́sálásí máa kí n déédéé iná ni wọ́n fi mú máàkì lọ́wọ́ bẹ́ẹ̀ bá lọ Mákà tẹ́ ẹ bá lọ Mádínà bí wọ́n bá ń kí lọ́dọ̀ àwọn ọkùnrin lọ́dọ̀ ànábì yíyá yìí gbogbo àwọn ilé àwọn obìnrin wọ́n sì máa gbọ́ bó a bá ti ṣerú eléyìí ọwọ́ àtúwí fún wa pé ẹjẹ́ àṣẹ̀ṣẹ̀ ká máa ṣẹ̀ṣẹ̀ bàbá délé ọ̀ráyé lọ́jọ́ ọ̀hún nílé ẹjẹ́ àṣẹ̀ṣẹ̀ ká máa ṣẹ̀ṣẹ̀ ńgbà tá a bá délé nítorí ká máa ṣẹ̀ṣẹ̀ ẹ̀yà ajé àmọ́ra ṣẹ̀ṣẹ̀ wò torí pé èèyàn ṣẹ̀ṣẹ̀ ńgbà tá a bá sàlámù fún jọ lọ. ẹ̀rọ kẹjẹ agbọ́dọ̀ tóbi jẹ̀mọ́ dáadáa ẹjẹ agbọ́dọ̀ tóbi dáadáa bàbá ní bàbá tí a tẹ́wọ́ ká ṣàdúrà. wọ́n lọ lé o. bàbá wọn ní kọ́ máa dákò yín nù. bàbá ní ẹjẹ kí ni. ẹjẹ atẹ́wọ́ ká ṣàdúrà. ẹni bisimilahi rahman rahim. alábìlì mọ́mìnì dákun má jẹ́ sẹ́kọ̀ọ́ nìkan tí ò ní bá wí. ẹni bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. ìgbéyà sọ́màdì. ya sọ́màdì. dákun bá wí torí ọlọ́ ìgbéyà sọ́màdì. ya sọ́màdì. ọdún mélòó dáa bí jàmbá. ọdún méjì. ya sọ́màdì. ya sọ́màdì. Wallahi agbọ́ ìtàn rẹ̀ lọ́wọ́ alájẹ́ àgbà agbọ́ lẹ́nu bàbá alájẹ́ àgbà méje láàrú ìyá ti wí mẹ́ta ẹjọ́ tó wí pé ya Samadi ya Samadi ya Samadi ya Samadi ya Samadi ya Samadi. ọdún mélòó báyìí kálukọ́ wá dà níyà. Mayinanja Aji Muhammadu Jami Ọlọ́run ní nkpala lẹ́yìn láyéláyé. Àmín. Ọlọ́run tó darí yín dé yẹn yọba ń da yín padà sí kúláyà tàlàáfíà. Àmín. Ẹ bá ń ṣe amínà fún wa dáadáa. Allahumma àmín. Àyíkpánu Ọlọ́run jẹ́ ti yín pẹ̀lú òkú Ọlọ́run. Àmín. Wọ́n lọ fà gbóǹtàdá. Àmín. Wọ́n lọ masha Allahu la quwwata. Illa billah. Ẹni ya Samadi. Ya Samadi. Bisimilahi kul huwa Allah. Bismillahir rahmanir rahim. Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Ẹ̀rọ jáde àmì mẹ́ta. Àmín. Àmín. Àmín ya Allah. Kọ́mọ́sí ẹgbẹ́ nìkan ní ìjòkó yìí tí o ní mú àdúrà sí wọn. Èmi náà rí mọ́ márùn-ún lọ́tọ̀ ọlọ́run àdúrà tí a ti ní lọ́mọdé àgbáwò. Àmín. Ọlọ́mọdé àbí ìṣàṣìwọ̀n láyéláyé. Àmín. Ẹ̀yin bàbá wa lọ́mọdé àbá dúpẹ́ fún yín. Àmín. Bàbá náà ti dé yìí pé ọlọ́mọdé àbá san ilé ìṣòro rẹ̀. Àmín. Ẹ̀jẹ̀ àmín ẹ̀jẹ̀ máa. Àmín. Ẹ̀jẹ̀ tún máa láàyè jẹ́. Amina. Àwọn afárá ọlọ́mọsàbá ṣẹ̀ṣọ́ lórí fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí ọlọ́mọsàbá máa rí yín pé àlékún fún ọ̀rọ̀ àtàláfíà ọlọ́mọsàbá ṣe fún yín. La ilaha illallah. Nítorí àwọn ọ̀ṣọ́ tá nẹ́bí ọ̀ṣọ́ náà má di ọ̀ṣọ́. La ilaha illallah. Gbogbo ìyá wa náà lọ́ṣọ́ rẹ̀ ṣọ́ wa. Gbogbo àwọn bàbá náà bàbá ṣe wà bàbá wọn ṣe ní wọ́n sà. Àbámọ́pọ̀ ìwáyé oníkẹ́. Èké ọlọ́mọsàbá gbàgbé owó tó wá. Gbogbo àwọn akẹ́rẹ́sì pálá náà gbàgbé ẹni tí wọ́n náà. لا إله إلا الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم.